ìròyìn bá mi ká lọ mò ń relé Wàlíù Lákúnlé ìròyìn bá mi ká lọ mò ń relé Wàlíù Lákúnlé tá a bá ń ṣọjọ́ ìbí kò yẹ ká túyà léèyàn yẹpẹrẹ ìròyìn bá mi ká lọ mò ń relé Wàlíù Lákúnlé. Wàlíù Lákúnlé ọmọ ọ̀kan láwọn wọn ní gbogbo ọjọ́ kẹta oṣù karùn-ún nínú ọdún láyájọ́ ọdún tá a bí ọ sáyé wọn ní gbogbo ọjọ́ kẹta oṣù karùn-ún òun ni mo fi sọ happy birthday to you Wàlíù o ti wá ń dàgbà wá máa gbọ́n nínú owó ọlá àlàáfíà àtàìkú baálẹ̀ ọrọ̀ Wàlíù wọn jẹ́ pọ̀pọ̀ lọ́lé olóró rárá jẹ́ kí n sáré tètè mú ọdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ṣe bí wọn nìyẹ̀rú ọ̀kí ọlọ́fà mọ́jọ ọmọ lálọ́mí ọmọ abíṣújọ́ ọkọ̀ ìjàkadì lóró tọ̀fà ìwọ nìjàkọ̀ ìjàkọ̀ tó jà lọ́fà níjọ́sí nínú oko lálọ́mí wọn ló ṣojú tani wọn ló ṣojú èbè wọn ló ṣojú poro nínú oko ìbáṣojú olóko ìbá ńlá wọn ìwọ lọmọ pín rẹ láàrẹ ìkò gbọdọ̀ jùkùn wọn ní kí gbogbo ìkọ̀ bá jùkọ̀ ńkọ́ nínú oko alálọ́mí ogun ọba máa kó wọn róró ta ló wá ní kí n máa kì ọ́ kí n máa happy birthday to you màmá tó bí ọlọ́mọ abiyamọ apọ̀já gbọ́ọ̀rọ̀ Mrs. Ọ̀kánláwọ̀n àti gbogbo Ọ̀kánláwọ̀n pátápátá ó mà nà abroad ta ló tún ní kí n máa kì ọ́ àwọn ààrẹ alálùbáríkà tó ń bá ṣe ni àwọn bíi Túndé Money ìjọba Captain Cash FM àti Bíọ́lá Dọ́là táwọn nítorí olùkọrin ewì tó lárinrin Olúwayẹmí sí Àgbékẹ́ Adélèmí ń jẹ́ èmi gangan lọmọ olúgun wá ṣèdè ṣẹyọ.